الحمد لله رب العالمين أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فموضوع الخطبة هو أحكام الشتاء. أيها المسلمون، لقد أقبل علينا فصل الشتاء يحمل معه شدة البرد وكثرة المرض وصعوبة الحركة وقلة الإنتاج. والحمد لله، لقد علمنا ديننا الإسلام دين الشامل الكامل التفاؤل عند المكاره. يقول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. يقول ابن القيم رحمه الله تعالى: الحمى فيها من المنافع للأبدان ما لا يعلمه إلا الله، إلى آخر كلامه. عباد الله، للفصل الشتاء أحكام وحكم وعبر فيما يلي تلخيص ذلك. أقتصر على ذلك فيما يلي. الأول، أن وقت الشتاء وقت الغنيمة عند السلف. قيل: الصوم في الشتاء غنيمة الباردة، والشتاء غنيمة العابدين. قال ابن مسعود: إذا أقبل فصل الشتاء يقول ابن مسعود رضي الله عنه: مرحبا بالشتاء، تنزل فيه البركة ويطول فيه الليل للقيام والنهار للصيام. قال عبيد بن عمير من أحد التابعين: إذا أقبل فصل الشتاء كان يقول: يا أهل القرآن، طال الليل لصلاتكم وقصر النهار لصيامكم فاغتنموه. أسأل الله سبحانه وتعالى أن يرزقنا وإياكم الخير الذي في هذا فصل الشتاء، ونعوذ بالله من شره، إنه على ذلك قدير. الحمد لله رب العالمين، أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اليوم 1 من شهر جمادى الآخرة عام 1445 هجرية، الموافق اليوم 15 من شهر ديسمبر عام 2023 ميلادية. فموضوع الخطبة هو أحكام الشتاء. أدعو فún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Ajẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Allah subhanahu wa ta'ala. Bákan náà ajẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí Ọlọ́run ni wọ́n jẹ́, òjíṣẹ́ Ọlọ́run Ọba Allah ni Ànábì ń ṣe. Abẹ́lẹ́ Ọba subhanahu wa ta'ala kó bá ṣàlékún kẹ́ tí ó pọ̀ fún Ànábì wa Muhammad, kọ́lọ́n bá kí àwọn ará ilé wọn àti àwọn sàhábà, kọ́lọ́n musa kẹ́ ní kọ̀ọ̀kan wa náà pọ̀ mọ́ àwọn tí ó kẹ́ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam. Adúgbẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, ọba tí ó fi ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìrọ̀rùn, ẹ̀sìn ìmọ̀nà tó fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fún Ànábì ní ẹ̀sìn tó jẹ́ pé yóò máa borí gbogbo ẹ̀sìn pátápátá tó kù nínú àwọn ẹ̀sìn tó bá láyé. Ẹ̀sìn yìí nínú t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fífi ṣe ọ̀gá gbogbo àwọn ẹ̀sìn tó kù, òun náà ní pé kò sí nǹkan kan tí ò dá sí. Gbogbo gbígbà bá ṣe ń yí, gbogbo gbígbà bá ṣe ń lọ, ṣẹ̀ríà Ọlọ́run Ọba tó jẹ́ ẹ̀sìn Islam yóò máa ṣàlàyé bó ni mùsùlùmí òdodo ṣe máa lo ìṣẹ̀mí ayé ẹ̀, eléyìí tí ó lè jẹ́ kí a balance. Tí a bá gbàgbé ní ọ̀sẹ̀ tí ó kọjá, èyí tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni àwọn ẹ̀tọ́
tí ó yẹ ká fún àwọn alábàgbé wa tá a sì lérò pé bi'idhnillahi ta'ala a máa tẹ̀síwájú lórí àkọlé yìí ní òní àmọ́ pẹ̀lú kádàrá Ọlọ́run àti bọ́lá wọn bá subhanahu wa ta'ala tún ṣe change ìgbà ó jẹ́ kí àsìkò wẹ́dà ó tún change máa wá lọ́wọ́ eléyìí náà la fi wá wò pé eléyìí tó dáa fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà èyí tí ó máa gbé beauty ẹ̀sìn jáde òun náà ni pé ká máa ṣàlàyé gbogbo bí bàbá ṣe ń yí àbí básìkò bá ṣe ń lọ ẹ̀kọ́ kọ̀ọ̀kan tẹ̀sìn wa kọ́ wa eléyìí náà yóò jẹ́ kí gbogbo àwọn èèyàn náà máa beauty ẹ̀sìn Islam pé àṣẹ́sìn Islam ẹ̀sìn tó mójútó gbogbo nǹkan ni kò sí nǹkan kan tí ó ṣàlàyé fún wa Ọlọ́run ma faratna fil kitabi min shay kò sí nǹkan kan nínú ọ̀nà táwọn èèyàn tí wọ́n gbà lu ayé tí wọ́n gbà lójọ́ gbin al-qiyama wọn bẹ́ẹ̀ yóò ṣe sẹ̀mí bí ó ṣe sin lọ́hun ojú ọ̀nà tó tọ́ Ọlọ́run ní kò sí kankan tá a ṣàlàyé nínú al-Qur'an al-Karim ló fi jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ètò ni ẹ̀sìn tó yẹ pé gbogbo nǹkan tó bá lọ fẹ́ ṣe eléyìí tó kà kù fún ọ̀hún náà ni pé sáti darí ara rẹ padà lọ sínú al-Qur'an àti sunnah Nabi sallallahu alaihi wasallam kọ́ wá gbájú sẹ́ẹ̀lẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé rẹ ká tó wá ní ọ̀rọ̀ ẹ̀sìn rẹ tal-Qur'an ò ti dá sí Ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ni ọba tó dá ayé òun náà ní sì ń darí ayé Ọlọ́run mú ìgbà kọ̀ọ̀kan wá mú ìgbà míì lọ tó bá mú gbà kan dé yóò kó àwọn òfin tá a máa lò ń bẹ Ọlọ́run ó kó kalẹ̀ fún wa tígbà míì bá tún lọ Ọlọ́run tún máa ń òfin fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo nínú àwọn ẹ̀kọ́ tó wá yẹ kí á rí mú nínú àsìkò tá a wà yìí pàápàá jùlọ àsìkò ọyẹ́ tá a wà yìí ẹ̀sìn Islam ó júwe ọ̀nà bó o láṣẹ jọ́sìn fọlọ́run ọba subhanahu wa ta'ala lásìkò tá a wà yìí nítorí pé tá a bá ní ká wo àsìkò tá a wà yìí inú àwọn àsìkò tó yẹ pé àwọn aláìfẹ́ kan ṣe tẹ́lẹ̀ wọn ó máa lò gẹ́gẹ́ bí excuse ní pé sáwọn wa lè sin lọ́wọ́ báyìí sáwọn wa lè ṣàlùwàlá báyìí ṣé òtútù yóò wá pọ̀ báyìí eléyìí náà láfi wá ṣàlàyé pé tọ́ rí bí sásí o ẹ̀sìn Ọlọ́run ọba Allah ti ṣàlàyé bó lọ́ọ́ ti sin Ọlọ́run fún ọ òye lọ́nà tó yẹ pé tọ́ bá gbà sin Ọlọ́run ọba gan lásìkò tá a wà yìí ládàtọ́ gbà wọ́n ló fẹ́ ju ládàtọ́ gbà láwọn àsìkò míì tí ẹ̀ sásìkò ọyẹ lọ Ibadallah bákan náà inú tá a tún fẹ́ ká mà tá a fi mú àkọlé yìí òun dẹ̀ ni pé àsìkò ọyẹ tá a wà yìí ẹ̀sìn Islam fẹ́ ká máa wu àwọn òye ó fẹ́ kọ́ wa láwọn oríṣiríṣi ẹ̀kọ́ àtàwọn ìjọsìn kọ̀ọ̀kan tó fẹ́ ká dára dé nínú àwọn àsìkò tá a wà yìí Ibadallah alákọ̀ọ́kọ́ tá a fẹ́ ká kọ́kọ́ mà òun dẹ̀ ni pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbé gbogbo ìṣesí tọ́mọnìyàn tá a bá ti bára wa bá a ti máa lò láwọn àsìkò yẹn Ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa pàápàá jùlọ gbogbo ògbà tá a bá bára ara wa nínú difficulty kan àbí challenge kan ẹ̀sìn Ọlọ́run ọba Allah ní ìrẹ́ olùgbàgbọ́ òdodo ìwọ máa láníyàn dáadáa sọ́lọ́run ọba rẹ̀ àsìkò tá a wà yìí wẹ́dà bó ṣe change yìí máa gbé sínú ọkàn rẹ pé Ọlọ́run ọba Allah ó gbé ìgbà yìí wá bá wa láti fi ní wa lára rárá o mùsùlùmí ò gbọdọ̀ máa ronú bẹ́ẹ̀ Ọlọ́run ọba Allah ó fi kọ́ mùsùlùmí òdodo lẹ́kọ̀ọ́ ipe bí wọ́n bá fẹ́ ronú àbí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bẹ́ni tí è ṣe mùsùlùmí ó ṣe sọ̀rọ̀ tá a bá ní àwọn àsìkò tá a wà yìí ẹlòmíì lè yanu rẹ̀ kó parí kó sọ pé irú atẹ́gùn burúkú wo ni gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo bó o lọ ṣe bá atẹ́gùn gbà bó o lọ ṣe bá a mú bó o lọ ṣe bá a lò oyè àsìkò tá a wà yìí wẹ́dà tí a wà lásìkò yìí bó o ní ẹ̀sìn Ọlọ́run ọba Allah ṣe ní kó lo ìṣẹ̀mí ayé ń bẹ pàápàá jùlọ ìjọsìn fọlọ́run ọba wa lọ́lọ́run fi sọ fún wa nínú Al-Qur'ani kẹnu pé wa 'asa an takrahu shay'an wa huwa khayrun lakum Ọlọ́run ní a lè fi nǹkan mí kàn yín kẹ́yìn máa wò kí kí lọ́lọ́run ọba kó wá fi kàn wá báyìí kẹ́yìn máa wò gẹ́gẹ́ bí aburú Ọlọ́run ní fa huwa khayrun lakum Ọlọ́run ní oore dẹ̀ ni mo fẹ́ fún yín mo fi nǹkan yín kàn yín o wa 'asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum nǹkan mí sì ń bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ pé mo fẹ́ ṣe nǹkan yìí mo fẹ́ ṣe Ọlọ́run ó sì wò pé nǹkan yìí aburú ní bẹ́ẹ̀ fún yín Ọlọ́run ọba Allah ni òun Ọlọ́run ọba Allah òun lòun ní mímọ́ jù wallahu ya'lamu wa antum la ta'lamun Ọlọ́run ọba Allah nímọ̀ lórí gbogbo nǹkan pátá ẹ̀yin lẹ̀ ní mímọ̀ nípa rẹ̀ a jẹ́ pé ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́kọ́ mú òun náà ni pé gbà tá a wà yìí ká máa ní èrò dáadáa sọ́lọ́run a gbọ́dọ̀ máa wò gẹ́gẹ́ bí ìgbà nira fún wa a gbọ́dọ̀ máa wò gẹ́gẹ́ bí ìgbà ṣòro fún wa kódà gbogbo òṣèṣì tó bá ti bára rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo gbà yí pé bọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe fẹ́ fún ọ nìyẹn ìtọ́lọ́n sì kọ́ fún ọ yẹn Ọlọ́run ọba subhanahu wa ta'ala kò gbèrò aburú kò gbèrò rẹ̀ rú ọ. Naam Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé fún wa pé tó bá lọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọnìyàn wọ́n máa àǹfààní tí ń bẹ bí kí ibà ó mú yẹn ni ibà tẹ́ rí yẹn tó bá kíyàn mọ́lẹ̀ tá a máa wò pé ibà wa ń ṣe mí orí ń fọ́ mi nǹkan ń ṣe mí